Nígbà tí àṣà wa èdè wa akínyìn ẹ̀yin lólùfẹ́ wa káàkiri tí ẹ ti ń wò wá akínyìn ṣàlàáfíà ni àkú bí ojú ọjọ́ àkú bó ṣe gbogbo èyí tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ lágbára ọlọ́run ló jẹ́ kó fẹ́ dọ́dọ̀ wa èmi ọmọ yín náà ni àbúrò yín èjìrò yìí làwọn bá ọmọ èyí náà ni tó ti dé ètò àgbààgbà ìyẹn gbé olùfẹ́ wa tẹ fẹ́ràn gidigidi ẹlẹ́ fẹ́ràn bá ṣe máa ń gbẹ̀yàn bàbá àtàwọn màmá ṣe ń gbọ́ wọn àtẹ̀dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀sí fi ìfẹ́ wọn sí gbogbo wọn ilé Òṣogbo náà la wà ẹ̀jẹ̀ tó ń sọ pé ìgbà ọ̀dẹ lọ sí Òṣogbo Òṣogbo náà la wà báyìí àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbọ́ wọn tí a fẹ́ fi ọ̀rọ̀ wérọ̀ tẹ́yìn lólùfẹ́ wa náà fẹ́ gbogbo láti wà pẹ̀lú àdẹ̀wà pẹ̀lú kan ní màmá wa báyìí màmá tó jẹ́ pé màmá alálùbáríkà ni wọ́n beautiful mama tí o ṣe kí wọ́n lo cream o beautiful mama dúpẹ́ lọ́wọ́ náà ní mo jẹ́ dùn pé mo wà pẹ̀lú màmá yìí yàtọ̀ àgbà eléré ni wọ́n àmọ́ kò sí tí màmá òun ṣe bó jẹ́ ti funfun ni màmá ṣe bó jẹ́ ti kejì náà ni màmá ṣe ọlọ́run gbà fún wọn ọlọ́run lọ́wọ́ yẹ kó kú báyìí àmín o pẹ́pẹ́pẹ́ jèrè ọmọ wọn gbogbo iṣẹ́ wọn lágbára lọ́wọ́ á jèrè àmín o. Ẹ káàsán àdúpẹ́ o. Abeni Agbon. Ẹ ṣé. Mrs. Tony. Ọládìran. Bẹ́ẹ̀ni. Mo pè délẹ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó yòó tẹ́ mọ̀ bí ṣe pé àwọn ọgbẹ́ Abeni ṣàlàáfíà ni mà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà káàbọ̀ o ṣe dáadáa lẹ dé o gbogbo ilé ń kọ́ o. Ẹ ṣé. Ẹ kọ́ bá kí gbogbo olólùfẹ́ yín káàkiri. Tọ́ lákọ̀ọ́kọ́ ná mo kí Ọlọ́run ọba tó dá mi tó dá gbogbo wa tó dá gbogbo ayé mo tún wá kí àwọn òbí mi tí wọ́n bí mi sáyé torí pé tí wọn ò bá bí mi mi ò lè jẹ́ orúkọ tí mò ń jẹ́ débi táyé tí ẹ máa mọ̀ mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi pé wọ́n bí mi sáyé mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin àrídùnnú mi ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́ mo máa dúpẹ́ lọ́wọ́ yín gan ìfẹ́ tẹ́ ń fi hàn sí mi tẹ́ ń bá mi wo gbogbo iṣẹ́ mi gbogbo ohun tí mo bá ṣe ń bẹ̀ ẹ̀ ń jẹ́ kó dùn létí yín ẹ̀ ń bá mi fìfẹ́ gbà mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín o ẹ ṣé gan ni. ìfẹ́ ẹ̀ dẹ̀ pa àmọ́ yín náà múnú wa dùn ẹ ṣé kò sí bá ń ṣe ní nífẹ̀ẹ́ yín màámi ká mú pápá ibi tá à ń lọ́pọ̀ kí lè tó lẹ́ máa fún mi ní nǹkan tí máa. kínú. máa ṣe tí bá ti dé kó tó yẹ pé ẹ fún mi ẹ ti mọ̀ mi ò mọ̀ o ẹ fún mi bóyá tẹ bá sọ èmi ò mọ̀ ẹ fún mi gbọ́dọ̀ gbogbo ayé gbọ́ náà fẹ́ gbà ẹ fún mi. ok tí n bá ní tó bá ti jẹ́ ní tí mo ní máa fún yín. àkọ́ tẹ̀sí ló ní mọ̀ṣíwó tẹ̀sí ló ní àná mọ̀jẹ̀ta ẹni ẹ ṣọ́ mami ọmọ ọbọ gangan ni torí bẹ́ẹ̀ láti kakọ bẹ̀rẹ̀ ọmọ ọbọ gangan ni àti pé mo fẹ́ mọ̀ díẹ̀ nípa bàbá àti màmá yín ẹ jọ̀ọ́. ẹ ṣé mo jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo ìyá mi ọmọ Òṣogbo ni wọ́n bí ìyá mi ní agboolé Oníko Ọbátẹ̀dó ní Òṣogbo bàbá mi jẹ́ ọmọ ilé Aláràn Ìbòkun road ní ìlú Òṣogbo ṣe rí i pé Òṣogbo pọ́nbélé ni mí tí ò lábùlà bẹ́ẹ̀ ni ọmọ bíbí ìlú Òṣogbo ni mí nígbà ayé bàbá mi lọ lórí kápẹ́ńtà ní gbogbo Òṣogbo yìí bẹ́ẹ̀ ni Usman ni Ọládìran Àkàndé bàbá tó bí mi lọ́mọ ni. kí lórúkọ tó ń jẹ́ nígbà tó ń ṣe kápẹ́ńtà kí lórúkọ tó ń yàn mọ̀ wọ́n sí kí lórúkọ. bàbá ilé Aláràn ni bẹ́ẹ̀ ni kápẹ́ńtà ló ń ṣe. lágbára Ọlọ́run bàbá mi ni. oríṣiríṣi wọn á ṣe irú kí ló ń ṣe nígbà ẹjẹ àmọ́ tó wà ń sìn. kò síṣẹ́ tí bàbá mi ò ń ṣe ọmọọṣẹ́ tó wà ní ọ́ndà wọn gan tí wọ́n ń kọ́ṣẹ́ ní ọ́ndà wọn àwọn lólórí gbogbo kápẹ́ńtà nígbà ayé wọn bẹ́ẹ̀ ni ọmọọṣẹ́ tó wà lábẹ́ wọn tó ń kọ́ṣẹ́ lábẹ́ wọn gan gbà yẹn wọ́n pọ̀ gan gbogbo wọn ilé wa náà dẹ̀ ń gbé
bẹ́ẹ̀ ni tó yẹ pé jíjẹ mímu ìrọ̀rùn ni. báwo lẹ ṣe wá ṣe ń gbà yẹn tó jẹ́ pé ẹ̀wọ̀n ọmọọṣẹ́ bàbá ń gbé ọ̀dọ̀ yín torí ẹ̀yin tó yẹ pé ẹ wà báyìí tó yẹ pé ẹ̀yin iṣẹ́ ọmọdé lẹ sì fáìn báyìí. èmi sì kéré ńgbà yẹn gan, ọmọ kékeré ni mí. Bàbá tá à ń sọ yìí ti kú sí wọn ti lé 50 years ní bàbá mi ó ti lé 50 years tán ti kú, ṣe mọ̀ pé mo kéré ńgbà yẹn. màmá ń kọ́ mo fẹ́ mọ ọmọ mi. màmí wà kí ni nǹkan tí mọ́mì ó sì wà ń báyìí. lágbára Ọlọ́run kọ́lọ́n bá mi kó bá mi tún lọ́rẹ̀ mi wọn kọ́ má kú báyìí. iṣẹ́ wo ni màmá ń ṣe kí ni nǹkan tó wọ̀ ẹ ṣe rí láti àárọ̀ kùtùkùtù ayé màmí káràkátà náà yàn láàyò, ṣùgbọ́n iṣẹ́ tán mọ̀ wọ́n mọ̀ jù tán ń ṣe àkàrà ni màmí ń ta. àkàrà bẹ́ẹ̀ ni lọ́ọ́ máa dín lọ́ọ́ máa ta. lágbára Ọlọ́run àkàrà ni màmí ń ta. àkàrà elépo pupa ni o kò ń ṣe olóròró o ní tí màmí ń ta nìyí. ṣẹ́yìn náà wàá mọ̀ ń pa ẹ̀yìn náà mọ̀. lágbára Ọlọ́run best food mi ni ẹ̀kọ́ àtàkàrà mo lè jẹ lójú oorun. kí nígbà tó wà ń tàǹgbà ẹ̀ tẹ̀ ń dàgbà ṣe ń bá wọn tà ṣẹ́yìn náà ń kiri tà mi dandan nìyẹn, mo bá wọn kiri ẹ̀ dáadáa, mo bá wọn tà dáadáa kó tó di pé èmi náà dá dúró mò ń tajà tèmi. Ọlọ́run ṣe. màmí ṣé Òṣogbo náà lẹ ti wá ṣe gbó kékeré yín kó ju kó bóyá wọn iléèwé kọ̀ọ̀kan tẹ lọ ṣòṣogbo náà ni àbẹ tún kúrò lóṣogbo lọ mo fẹ́ mọ bẹ ṣe ṣe. tẹ́ bá ń gbọ́ international ọmọ Òṣogbo èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo ìgbésí ayé mi pátá Òṣogbo mo ti lò. travel mi ò kọjá kí n lọ ṣiṣẹ́ tíátà kí n padà wálé. Òṣogbo mo ti lò gbogbo ìgbésí ayé mi. bẹ́ẹ̀ ni. màmí torí mo ti gbọ́ yín mo máa ń wò gbà màmí yìí ó ti níbi ṣe máa ń fún mi láwọn àwọn English kankan ohun ìwò kan tẹ máa gbà sí tó dẹ̀ máa ń jókòó fẹ́ mọ̀ àwọn iléèwé ò lẹ lọ ilé òun ṣe pé bóyá pé ẹ̀kọ́ ẹ̀rọ máa ń jù àmì náà dẹ̀ máa ń hàn. ètò àbá rí gbọ́ tó ta sí alé tí lẹ́nu rú yín báyìí náà ni èmi ò lóore ọ̀fẹ́ àti kàwé rẹpẹtẹ mo lọ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Gbèjà primary school lókè balẹ̀ Òṣogbo ibẹ̀ ni mo lọ so ìgbà tí mo kúrò ń bẹ̀ mo lọ sí Ògìdàn grammar school same òkè balẹ̀ yẹn náà ni ibẹ̀ ni mo lọ so education mi ò kọjá school sat. ẹ ṣé ẹ ṣé. màmí ẹ ní iṣẹ́ tíátà ìwò ti wọ̀n yín láti kékeré ẹ wá náà máa ń yọ jáde lọ́wọ́ bàbá mi mo fẹ́ mọ bí ìgbà yẹn ṣe láti pé bó ṣe jẹ́ pé ẹ wá ń yọ ẹja mọ̀. ẹ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àti kékeré ní iṣẹ́ tíátà ti wù mí ṣe rí nígbà yẹn lọ́hùn táwọn tíátà bá wá ṣe stage ní school ọ̀dọ̀ wa tí wọ́n gbé stage wa tán wá ṣe owó tí wọ́n bá fún mi kí n fi jẹun ìjọ tán bá ti wá sọ fún wa wípé àwọn tíátà fẹ́ wá ṣeré lọ́jọ́ báyìí o owó oúnjẹ yẹn màá ti máa ré jọ díẹ̀díẹ̀ màá ti máa fi pamọ́ díẹ̀díẹ̀ owó yẹn ni màá fi wòran tí màá fi wo eré tí wọ́n bá gbé wá bẹ́ẹ̀ ni àti school àti kékeré ni mo ti láìkì eré tíátà. báwo ló àwọn ta ló wá ń ṣeré ńgbà tẹ̀ ń sọ yẹn wọn ta ló máa wá ń ṣeré tẹ̀ máa ń wò ńgbà yẹn kákọ́ mọ bẹ́ẹ̀ tẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ́pẹ́. wọ́n pọ̀ tó máa wá ń ṣe stage lọ́dọ̀ wa wọ́n pọ̀ o nínú wọn ni bàbá wa Oyin Adéjọbí bàbá wa Alhaji Yekini Ajílẹ̀yẹ àwọn Káyìn Soro tíátà gbogbo wọ́n pọ̀ gbogbo àwọn tíátà náà máa ń wá ẹ̀mọ̀ pàwọn schools gbogbo ẹ̀ hall náà máa ń lọ káàkiri ńgbà yẹn tó máa ń gbé eré wá tó máa wá ń ṣe wọ́n pọ̀ gan. so wá di pé gbàtẹ́ òpó ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé wá di pé ẹ wá lọ kọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣe lọ kọ́ àti pé ẹ jẹ́ mọ ibo lẹ́tí kọ́kọ́ kọ́ iṣẹ́ torí iṣẹ́ tí yìí kọjá pé wọ́n kàn ń yà ẹ mọ̀ ń pa ẹ̀ gidigidi ni. ẹ ṣé. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gangan. tọ́ ṣe rí nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí nígbà tí mo ti kọ́kọ́ wà ní form 4 ni mo ti kọ́kọ́ lọ bá bàbá wa Alhaji Karim Adépọ̀jù bẹ́ẹ̀ ni bàbá wa Ǹdé kọ́lọ́mbà mi lọ́rẹ̀ mi wọn ni mo ti lọ bá wọn pé mo fẹ́ máa ṣe tíátà wù mí láti ṣe so àwọn náà wà lọ́dọ̀ bàbá wa Oyin Adéjọbí nígbà yẹn so àwọn náà wá ń sọ fún mi pé lọ kàwé ẹ̀ tó bá kàwé ẹ̀ tán anything tó bá wù ẹ́ kò ṣe mo rí pé ṣé bàbá yóò fẹ́ ṣiṣẹ́ ẹni tó ló ti wà lórí ẹ̀mí mi mo tún ṣe tán mo tún kàwé tán mo tún jáde school start mo tún lọ bá wọn pé ẹ̀sà mo ti ṣe tán mo ti wọ́n ní ìwé wo ló tí kà lọ kàwé sí i mo ní kò sówó àwọn òbí mi olóore ọ̀fẹ́ àti mú mi tẹ̀síwájú wọ́n ní kí n ṣá lọ kàwé sí i mo ní bóyá wọn fẹ́ kí n ṣe nìyẹn so gbà tó Ọlọ́run máa wá ṣeun mo bá rí sísítà mi kan sísítà mi yẹn àwọn mo ṣáàrí wọn nínú
eré bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọ̀ Ifá Olókun tó máa ń ṣe 13 episode ńgbà yẹn mo wá rí wọn àǹtí mi rèé bí tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ òun bẹ́ẹ̀ àǹtí mi yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n màámi mo ṣe lọ bá wọn nìyẹn pé àǹtí mo fẹ́ mọ̀ ṣe tíátà wa ni kò sí wàhálà ṣùgbọ́n ṣáwọn òbí owó sì gbà kó ṣe báyìí mo ní wọn gbà mo ń sọ létí wọn kọ́ bí ara sí i wọn bá ní kò sí wàhálà bọ́n ṣe mú mi lọ sọ́dọ̀ bàbá wa Ifá Yẹmí Ẹlẹ́bùúbọ̀ nìyẹn so nígbà Ifá Olókun so ìgbà yẹn ni bí mo ṣe bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ nìyẹn wẹ́rẹ́ díẹ̀ tó di wípé èmi náà ń yọ nínú tẹlifíṣàn wọ́n ń rí mi gbogbo ìgbà yẹn àwọn òbí mi wọ́n máa sọ̀rọ̀ burúkú ní tíátà kí ló wá dé káwọn ò fẹ́ kọ́ máa wọ́n ṣe rárá àwọn ò tiẹ̀ fara mọ́ màá ṣá máa yọ lọ màá máa ti yọ lọ ìmí ìmúgbò tẹ̀ dé stage kan mi ní dágbére fún wọn màá lọ tí n bá ti dé màá tún padà sínú ilé wọn á ti mọ̀ pé bẹ́ẹ̀ ni mo lọ títí bá a ṣáà ṣe ń fi wèrè pọ́ọ̀ṣì ẹ̀ títí ń gbà ẹ̀ ní. ká tó tẹ̀síwájú màámi ẹ jẹ́ àsọ ń pa bàbá Ẹlẹ́bùúbọ̀ torí pé àgbà gidi ni wọ́n. bẹ́ẹ̀ ni àwọn akọ̀dẹ̀ ń kà ń pa wọn ni ìgbà mọ̀ wọn bí àjọpọ̀ ẹ̀yin bá wọn ṣe wọn kàn yín ẹ sọ ṣókí pa bàbá ẹ̀ torí wọn ṣe ń ta lè gbàgbé bẹ́ẹ̀. ṣe rí bàbá wa Ifá Yẹmí Ẹlẹ́bùúbọ̀ ṣe mọ̀ pé awo gidi ni wọ́n awo tí ò ń ṣàwo ọ̀dàlẹ̀ iṣẹ́ awo tí wọ́n yàn láàyò iṣẹ́ tí Ọlọ́run gbà fún wọn díẹ̀ ni bàbá òun ṣẹni tó ń fi gbàkànbọ̀ kan nú wọn ń ṣoní wàhálà wọ́n kó ẹbí mọ́ra wọ́n kó ara mọ́ra ẹ̀yìn fún gbogbo àwọn ọmọ tá à ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ń gbà yẹn à á jẹ à á mu à á ṣeré ẹ̀ nímọ̀pọ̀ ọmọọṣẹ́ ni wá a fírí inú ilé wọn jíjẹ mímu kò sí wọn fi nǹkan kan ní wá lára nígbà yẹn bàbá dáadáa ni wọ́n bẹ́ẹ̀ ni bàbá dáadáa ni wọ́n. mo dẹ̀ tó wá rí i pé ó náà kọ́kọ́ tẹ kọ́ńbẹ̀ tó dẹ̀ yẹ pé olúwa yẹ pé ìsìn òjì yẹn lẹ wá ń lò sí ti ẹ pé. ṣé rí nígbà tí màá kọ́kọ́ débẹ̀ ṣe mọ̀ pé gbogbo ìgbà yẹn náà wọ́n á ṣe rìhásà wọ́n á ṣe gbogbo ẹ̀ nígbà tán mú mi débẹ̀ lédì kan náà wà mi rántí orúkọ ẹ̀ mọ́ wọ́n jọ mú wa débẹ̀ lọ́jọ́ yẹn ni so wọ́n ṣe audition fún wa wọ́n ní ká heart ká jó ká ṣe gbogbo ẹ̀ so nígbà tá a wá jó tá a heart tá a ṣe gbogbo ẹ̀ tán so wọ́n wá sọ fún mi wípé gbólóhùn kan tí bàbá kan sọ ń jọ yẹn ni wípé you are not good in dancing but you are good in acting bẹ́ẹ̀ ni bí bàbá ṣe sọ lọ́jọ́ yẹn nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn so títí tọ́lọ̀ fi ní pé kó wá kan ọ̀dọ̀ aláàjì yẹ kí ni ajílẹ̀ yẹ torí mo mọ̀ pé máa bèrè ọ̀rọ̀ débẹ̀ mo fẹ́ kẹ́ ẹ débẹ̀ ni so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. nígbà tí wà pẹ̀lú bàbá Ẹlẹ́bùúbọ̀ yẹn ọmọ torí pé mọ̀ pé ìsìn kò dàbí ìgbà tí yẹn fi gbogbo agbára lẹ́ fi kọ́ kí lọ́wọ́ ọbẹ̀ ṣe ń kọ́ iṣẹ́ ń gbà yẹn àwọn nǹkan wo ni kí lọ́wọ́ nǹkan tó wà ń gbà yẹn tẹ́ mọ̀ pé tàbá ṣe báyìí gbà yẹn mo fẹ́ kẹ́ tún jẹ́ ká mọ wọn. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú tiwọn lélẹ́yìí ṣe pé gbogbo àwọn iṣẹ́ wọn tó máa ń ṣe inú odù Ifá náà ti mú gbogbo àwọn nǹkan yẹn wọ́n á mú odù Ifá kan jáde wọ́n á kí odù yẹn àwa heart gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú odù Ifá yẹn la máa fi ṣe la máa heart lé lórí so ti system tiwọn tá à ń lò ń gbà yẹn nìyẹn. ẹ lọ tó mélòó tó ọdún mélòó tẹ lò pẹ̀lú wọn. at least mo fẹ́ lò tó bí 3 years lọ́dọ̀ wọn torí pé ìgbà tí wọ́n travel nígbà táwa lọ́dọ̀ wọn tó travel out wọ́n travel lọ́dún yẹn lọ́hùn so ọdún yẹn ni ọ̀gá mi Alhaji Yekini Ajílẹ̀ náà fẹ́ ṣe ọ̀pá ajé so ọdún yẹn náà wá invite wa àtàwọn èèyàn wọn kọ̀ọ̀kan tó wà níbẹ̀ náà wá invite wa sí location ọ̀pá ajé yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní báwọn ṣiṣẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni. ṣe rántí láyìn tẹ wá ṣé ẹ̀yin wà lọ́dọ̀ bàbá ẹ pọ̀ lọ́dọ̀ bàbá bí ẹ̀ ń pọ̀ ṣé tó mélòó tó wà lọ́dọ̀ bàbá Ẹlẹ́bùúbọ̀ tẹ̀ ń kọ́ kìíní. àwọn tí mo bá ń bẹ̀ pọ̀ dáadáa. sí lára wọn wà tẹ rántí ṣe. dáadáa nínú àwọn tí mo bá ń bẹ̀ gan nìyá wa ìyá gbóǹkan bẹ́ẹ̀ ni àwọn tí mo bá ń bẹ̀ nìyẹn nínú wọn wọ́n ń pe bọ̀dá wa kan ní Jẹ́bà ó ti kú so kọ́lọ̀ ń fọ̀run kẹ́ wọn nínú wọn wọ́n ń pe àǹtí wa kan ní Gbàlé ara àwọn tí mo bá ń bẹ̀ nìyẹn nínú wọn wọ́n ń pe bàbá kan ní bàbá Ọ̀rúnmìlà Pupa
ara àwọn tí mo bá ń bẹ̀ nìyẹn nínú wọn wọ́n ń pe Chief Ifákáyọ̀dé àwọn làgbọ́ngbọ́n tó ṣogbó ń sìn ara àwọn tí mo bá ní Fọlọ́kun nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn ìyàwó wọn. so ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ yẹn kò ṣe nǹkan láta lè dédé mọ̀ mọ́ sí ẹni náà láti lè gba ọgbọ́n wọn ọ̀rọ̀ náà la ṣe ń gbà ń sí wa ó wá di pé nígbà tó di pé ẹ wá bàbá láti yẹ kí nàìjíríà ẹ̀kọ́ náà bá mi fún mi. àmì o. ṣé nígbà yẹn ṣé wọ́n ti ṣiṣẹ́ ìyá àbí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ àbí ṣé wọ́n ti lórúkọ ńgbà tó di pé wọ́n ti kọ́ yìnbá ẹ̀ tí ìjọba. bàbá àgbà wọ́n wà lára àwọn tí mo wo stage wọn ní school wọ́n ti ń ṣe dáadáa. so n pé n pọ́ díkẹ́ wá bá wọn ṣe nígbà yẹn. oríire ńlá ni fún mi pé wọ́n tiẹ̀ ní pé káwa náà wá ń gbà yẹn káwa bá wọn ṣe àwọn náà sọ audition fún wa wọ́n sọ audition pé wọ́n ṣe practice fún wa torí iṣẹ́ mọ̀ nígbà yẹn tá a bá fẹ́ wọ location 13 episode bíi 2-3 months ẹ̀ sì lè wà lórí pẹ́ ń ṣe rehearsal so rehearsal a ṣe rehearsal lọ́sàn-án a ṣe rehearsal láàárọ̀ a ṣe ń rọ̀lẹ́ so bá a ṣe ń ṣàwọn rehearsal yẹn ní ìgbà tá a débẹ̀ tí wọ́n ní ká ṣe àwọn rehearsal wọ́n rí rehearsal wọ́n rí pé mo good mo lè heart so wọ́n wá fi mí ṣe ìyàwó Ògúnwẹ̀yìnwò Ògúnwẹ̀yìnwò yẹn jẹ́ ọkọ ìyá wa Agbon kan so ìyàwó wọn kékeré náà fi mí ṣe ń gbà yẹn àǹtí mi tó mú mi dédi tíátà yẹn àwọn jẹ́ ìyálé Ògúnwẹ̀yìnwò èmi jẹ́ ìyàwó Ògúnwẹ̀yìnwò so ìyàwó yẹn òun ló bìtírì ọkọ ńgbà tó lọ sójú ogun tó fi ìsìgìdì tí ò kì í jẹ yọ̀ ó fún níyọ̀ ibi iná tí ò yẹ kó kú ó paná yẹn nítorí ìgbónára náà ni so pàtì tí mo ṣe ń bẹ̀ nìyẹn nínú ọ̀pá ajé. ẹ̀ṣẹ̀ tí bá mi sọ̀rọ̀ nípa bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ ìbọn títí wọ́n ń sọ̀rọ̀ nípa àgbà eléré tó jẹ́ pé àwọn náà iṣẹ́ mo nílé sanwó bá kọ̀ tí ò bá fi tó ti fi kò lè parun wàláì. mo ti béèrè lọ́wọ́ èèyàn 2, 3, 4 torí mo tún béèrè lọ́wọ́ ìyàwó bàbá gan alájà Ṣẹ̀rífà tó yí bẹ́ẹ̀ni ẹ má fẹ́ béèrè pé akéré ń gba bàbá àwọn àgbọ̀n kan gba wọn irú èèyàn wo ni bàbá wa láti yẹ kí nàìjíríà. ṣé ẹ tiẹ̀ rí ọ̀rọ̀ tí aláàjì yẹ kí nàìjíríà yẹ tẹ́ ẹ bá ní kí n máa sọ látàárọ̀ bá ilẹ̀ adẹ́sù torí pé àwọn èèyàn nu bàbá gidi ni ẹni tí ò mọ tara ẹ̀ nìkan tó ń dáa tó ń fẹ́ kọ́ ọmọ nìkejì dáa ẹni tó ń fẹ́ oríire fún yàn aláàjì yẹ kí nàìjíríà yóò nígbàgbọ́ nù pé nìkan ò lè ṣe part kan ifun tẹ́ bá tán bá ní kó ṣe tẹ́ tí ò bá ṣe dáadáa á máa sọ fún yín pé ó ì máa ṣe ẹnìyàn á dẹ̀ ṣe ọlọ́run rán aláàjì Ajílẹ̀yẹ wá sílé ayé gẹ́gẹ́ bí wòlíì ni torí wípé kí n tún fẹlẹ́ ìkun nígbà tí mo ṣì ń bá wọn ṣiṣẹ́ torí kò wọ́pọ̀ nu fíìmù wọn tàbí kí a jọ gbé stage náà dáadáa mo tẹ̀lé wọn fún stage dáadáa torí àwọn ń ṣe stage torí àtìgbà tó ti di pé mo ti bá wọn ṣọ̀pá ajé yẹn ni mo tún ti wà pẹ̀lú wọn torí bàbá travel gbà yẹn àfi bẹ́ẹ̀ ṣe fún Olókun ni mo ti wà pẹ̀lú wọn so títí nígbà tá a ṣe ọ̀pá ajé tán a ṣe kòtò ọ̀run kòtò ayé ẹran yóò gbogbo ẹ̀ lóríṣiríṣi ó pọ̀ ṣé wàá rí iṣẹ́ tí wọ́n wá ṣe gangan before kó tó di pọ́n ṣiṣẹ́ yẹn tá a bá ṣiṣẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ìwọ̀nba lẹ́yìn ká jẹun kò sí nǹkan kan míì so ó wá lè dé stage kan lọ́dún kan mo fẹ́ rẹ́ǹtì yàrá kan mi ì rí owó tí mo lè fi rẹ́ǹtì ẹ̀ mo lọ bá wọn gẹ́gẹ́ bí ọ̀gá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dákun mo fẹ́ rẹ́ǹtì ilé ò sì bá mi sọ báyìí rí Tóyìn bó wà ní báyìí ó dà wá lọ́jọ́ báyìí mo tún lọ lọ́jọ́ tán ní kí n wá yẹn wọ́n ní kò tí ì sówó lọ́wọ́ àwọn mo wá ń rí nírí wípé àbí bàbá yóò fẹ́ help mi ni àbí wọ́n fẹ́ àsí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n kò tí ì ságbára ń jọ yẹn tálájì bá mú mílíọ̀nù wọlé báyìí lónìí kó tó tọ́ làwọn àti pin tán inú rẹ̀ náà máa fi ṣe torí ìjọ yẹn náà máa rẹ́ni tí ò tí ì jẹun tó máa fún lówó ìjọ yẹn náà máa rẹ́ni tó níṣòro tó fẹ́ ràn lọ́wọ́ bí wọ́n ṣe lo life tiwọn nìyẹn so nígbà tí mo wá béèrè owó yẹn tó ń rí fún mi mo lókè mo ní mo ti gbọ́ mi ṣáà sọ̀rọ̀ mọ́ ó wá dìgbà tá a ya kòtò ayé tán a wá parí kòtò ayé léjìgbò láti yaṣẹ́ yẹn lọ́dún yẹn nígbà tá a ṣe tán adélé so màmá mi lè kó travel out ńgbà yẹn kọ́ lọ́n fọ̀rùn kí àwọn náà wọ́n wá dé so wọ́n wá fẹ́ yà mọ́ kòtò ayé yẹn pé káwọn náà tún fi lè wà níbẹ̀ tó ráwọn òsín lẹ́ngbà tá a wọ location yẹn pé kán lè wà níbẹ̀ so wọ́n wá ránṣẹ́ sí mi kí n wá gbogbo gbàyẹ tíátà ti ń yọ lórí ẹ̀mí mi mo ti wò pé kí ni àǹfààní nǹkan tí mò ń ṣe tí mi ò rí nǹkan kan bẹ̀ mo ti ń tajà mo ti ń rí change déédéé mo pẹ́ jẹ́ n kúkú jókòó sí di nǹkan tí mò ń ta ẹ̀ kí n má ṣe tíátà yìí mọ́
wọ́n ṣáà nìkan lọ pè mí wá mo ṣàwà first láti lọ ńgbà tó dé méjì ńgbà tí mo wá débẹ̀ mo wá ní aláàjì mi ò ṣe tíátà mọ́ ni wọ́n ní kí ló dé mo ní nígbà tí mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ ṣe fún mi mo ní ìdì nǹkan kan kò sí mi ìsírí nǹkan kan díẹ̀ tẹ́yẹ̀ bá ń ṣiṣẹ́ kan tí ò bá pé èèyàn kéèyàn kúkú pọ̀ ń díẹ̀ sọ aláàjì wa sọ gbólóhùn kan mo ní bí má tún ṣiṣẹ́ náà kíkú ṣe pé ẹ̀ ní fún mi lówó ẹ̀ ní fún mi ní nǹkan kan wọ́n wá sọ gbólóhùn yẹn lọ́jọ́ yẹn lọ́hùn pé ní tí mo fẹ́ sọ fún ẹ lọ kọ́lẹ̀ lónìí mo lè mọ̀ fún ọ lówó ṣùgbọ́n tó jẹ́ dọjọ́ alẹ́ rẹ ni màá fún ọ wàláì tàláì sùn bílà bàbá yẹn sọ gbólóhùn yẹn lọ́jọ́ náà lọ́hùn mi ò rí ìròkò ní ìtumọ̀ sí mi ó ṣẹ̀ ní ìtumọ̀ sí mi ń sìn ni. ẹ̀gbọ́n mi ẹnu wa wúwo. ẹnu yín wúwo ṣé ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ẹ wò bẹ́ẹ̀ sì bá dá ní àátún ogún ni o kákárí bọnú kọ̀tán tí ń ṣe ni o ẹ jẹ́ á kó gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ká pàtì sẹ́gbẹ́ kan ká tètè mú ọ̀nà tuntun míì tábàárín ká mú gbọ́ tèmi tí mo mọ̀ nú wo. ẹ̀gbọ́n mi ká tún gbìmọ̀ rẹ̀ nǹkan míì tá a ṣe. bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n mi léyìí tí a ti ẹsẹ̀ kan bodò tọ́ni ìyọjú bàbá kó méjèèjì sí kí ló bá ṣẹlẹ̀. kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wò bẹ́yìn bá ń ṣe ojú tí ń tẹ̀lé ìsakin èmi ìṣẹ́gi lọ́lọ́ máa jí bóògùn sọ̀rọ̀ àwọn bàbá tèmi lọ́ọ́ máa jí jáwé gbogbo sọ ló kọ èmi ti ṣe tán báyìí o láti lọ kojú obìnrin bíi iná. ìyá wa lọ́nà wo. ìrànlọ́wọ́ kan ni kẹ́yìn ó ṣàṣe fún mi ẹ̀yin ẹ sábà ń sọ kẹ́rí pẹ́ rí yẹ̀pẹ̀ bí ojú ẹsẹ̀ rẹ̀ bù lọ́ba tán. ẹ ń bo láti rí ta ni ó lọ bù sẹ́yìn ọ̀mọ̀ pé iṣẹ́ tẹ́ ẹ rán wa iṣẹ́ dé tòrutòru ni ó dàbí ẹni pé ẹni ká lọ mú eyín ẹkùn wá ni tẹ́yìn fúnra ara yín sì mọ̀ wípé àtẹ̀ntí ọ̀rẹ́kùn àtẹ̀ntí ọ̀tẹ̀kùn òkèrè báyìí wọn ò ti jọ mọ dúnàdúrà ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ bá ní bínú èmi ò láàárọ̀ ẹyọ kan ṣoṣo tí mo bí ẹ̀jẹ̀ ń dúró wò ẹ gbọ́. ń bọ́ ọ́dà. ilé kòkó ń tagbé ìràwé ìdájọ́ lè kó sókè bọ́ bá ń pẹ́ ọba mi. dákun wá ní oṣù. mo ní wà ń lọ rà. láòyè. 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 ẹ̀gbọ́n mi. òun ti lọ́n ti ẹ̀nu bóun ni ṣé wọ́n ò rí bù. yẹpẹ ju ẹsẹ̀ obìnrin bíi iná. bẹ́ẹ̀ ni. Botan. ìkúnlẹ̀ àbíamọ. ìkúnlẹ̀ ìsàlámọ̀ tá a pè báyìí. ìkúnlẹ̀ àbíamọ. èèyàn ló kúnlẹ̀ yìí. ìsàlámọ̀ tá a pè báyìí. ọlọ́run á lọ pè.
ẹ̀gbọ́n mi yẹpẹtẹ ní bùrẹ ẹ̀gbọ́n mi ẹgbẹ́ yẹpẹ lọ́ọ̀ mi àbí kí ni ìṣẹ̀gbọ́n mi. Kí ni ẹ̀gbọ́n mi lẹ́kùn. Àǹkú. Kí ni rè? Kí ló pa mí? Mo ti kú ni. Mo ìjọ bí ètò bọ̀. Ikú. ọ̀nà wo ni fáwọn wà ní ìgbà parun báyìí o nígbà tí ìwọ ọkùnrin eléegun mẹ́sàn-án tó ń bẹ̀rù obìnrin eléegun méje lásán. ẹ̀gbọ́n mi ẹ̀mí ò láàárọ̀ àti pé obìnrin bíi iná tá à ń sọ̀rọ̀ nípa yìí ó mi sì gidi. ó mi sì gidi. bẹ́ẹ̀ ni. ọ̀dà tẹ̀lé ni. torí pé mo rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ ni mi ò rówó ń gbà yẹn ṣùgbọ́n tí màá fi rówó lọ́lọ́ ni kí n rí lára wọn so kì í ṣe pé owó yẹn pọ̀ náà báyìí o ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń rí òkèlè à ń rí ọwọ́ tì bọnu. ètò àgbààgbà lètò tí ẹ̀kọ́ àti máa ń bọ̀ wọ́n bàbá àtàwọn màmá wa ẹgbọ́n bí ìyá tó ń sọ̀rọ̀ látàrọ̀ kí ló tún wá kù ẹni bọ́ ṣe yànnà náà ẹ̀ látàjọ́ tó ti pẹ́ nǹkan tó tún sọ ètò bá wa náà ìwọ́n tó bá ń ṣe nǹkan bóyá tí ò tí ì jọra wọn bọ́n ṣe lọ farasi ẹ̀ẹ́dọ̀ tó bá pẹ́ tó yánà á padà dùn òun yẹn lóòótọ́ màmá ń sọ pé yẹn wọ́n yàn pé ẹ̀wọ̀n yẹn lè máa pọ̀ àmọ́ kìkì tán ní nǹkan tó ń gbé ṣe nílẹ̀ iná táwọn èèyàn bá ń dùn ní ìyẹn jowó lọ àmọ́ èèyàn tó lówó táwọn èèyàn fẹ́ rí bẹ́ẹ̀ni sọ̀hún èèyàn lóṣù yìí tọ́jú sọ́njẹ́ bàbá sọ́njẹ́ bó dẹ̀ ṣe rí ni ẹ̀ bàbá sì fi ṣeré lè sí ní ẹ̀ sì máa sọ́n pa ìṣe ìmọ̀jì ṣe ṣe màámi ẹ̀ ṣe mà ẹ ṣeré káàkiri pẹ̀lú bàbá mo fẹ́ kẹ́ mọ̀ báwo lẹ ṣe ń ṣeré stage ìgbà tó lọ ní káàkiri lẹ ti máa ń lọ ṣeré bẹ́ẹ̀ni yàtọ̀ sí jẹ́ pé bóyá pé record báwo lẹ experience ẹ ṣe lọ́n pé ẹ lọ Èkìtì lẹ́nu lọ kíní ẹ jẹ́ ká mọ̀. bẹ́ẹ̀ni ṣẹ́rí stage iṣẹ́ ni o iṣẹ́ tó máa wùyàn ṣe ni torí pé àwọn stage yẹn gan tá bá lọ ìlú àwọn ìlú láti ìlú kan síbì kan wọ́n máa show ní a máa ṣe stage ní 12 to 3 3 to 6 a máa ṣe bẹ́ẹ̀ so àwọn ìlú oríṣiríṣi tá à ń lọ yẹn oríṣiríṣi ìrírí lèèyàn ń bá pàdé ń bẹ́ẹ̀ inú èèyàn ń dùn pé èèyàn tiẹ̀ wà láàrin àwùjọ àwọn èèyàn tiẹ̀ inú èèyàn ń dùn páwọn èèyàn tiẹ̀ ń rí èèyàn wọ́n wò pé lágbájá rèé ó ṣe kinní kan báyìí èèyàn gá láyọ̀ láti túra ká yàgbàyàgbà ní stage láti ṣe bó ṣe wù ú èèyàn in fact stage mo like gan. so wá jẹ́ kó gbọ́n yín màmá yín bàbá wa bẹ́ẹ̀ ṣe pé ẹ̀yin aṣẹ́ ń sìn tó ẹ kó rọrùn stage yẹn náà sì fẹ́ràn ẹ̀ gidigidi. Ọlọ́run kò sẹ́ni tó máa ṣe stage tí ò ní láìkẹ́ iṣẹ́ ìwé tá à ń ṣe yìí ná iṣẹ́ ni wàhálà lè wà ń gbà yẹn kó má sí owó o ṣùgbọ́n sí bí ò ṣe ṣówó tí wàhálà wà yẹn náà inú wa ń dùn pa ń ṣe pẹ̀lú ìdùnnú la fi ń ṣe torí pé ààrí nírí pé à ń ṣe wàhálà nígbà yẹn bẹ́ẹ̀ ni. Abeni Agbon yes sir á dáa fún yín pẹ̀lú question yìí. níbo ló ti jẹ tó dẹ̀ yẹ pé títí láéláé ọmọ mi ò tẹ̀ fẹ́ mọ orúkọ yín tó bá ti ní ìyá Abeni Agbon bẹ́ẹ̀ni ẹyẹ méjì ò ń jàṣà kò sẹ́yìn alájì yẹ kí n ajílẹ̀ yẹn náà ṣe rí i pé mò ń sọ̀rọ̀ pé nígbà tá a ya kòtò ayé ṣe rí kòtò ayé yẹn tí bàbá yẹn ti bá mi dé ládé yẹn ibẹ̀ lórúkọ yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ nígbà tó náà máa wá bá mi crown ẹ̀ pátápátá wọ́n tún wá ya fíìmù Ṣẹ̀gilọ́lá Abeni Agbon wọ́n tún fi orúkọ yẹn wọ́n fi táìtù iṣẹ́ yẹn lọ́lọ́run bá mi fi dé ládé bọ́lọ̀ ṣe ní korúkọ yẹn jáde finally. bẹ́ẹ̀ ni ṣe rí nínú Ṣẹ̀gilọ́lá Abeni Agbon yẹn èmi ni mo ṣe ẹ̀gbọ́n àǹtí Ayọ̀ni ìyàwó alálùbọ́sà ẹ̀gbọ́n wọn ni mo ṣe ń bẹ̀ ọmọ wọn torí pé nínú iṣẹ́ yẹn kárátà tèmi kò sọmọ so ọmọ tí wọ́n wá wà lọ́dọ̀ mi ó ń gbé lọ́dọ̀ mi láti kékeré pínísí wọ́n ń pe ọmọ yẹn ní Adùnọlá
so Kórèdé ọmọ wa ló ṣe kékeré ọmọ yẹn ọmọ Támọ́tíyé lọmọ tó ṣe kékeré ọmọ yẹn ṣùgbọ́n nígbà tó dàgbà tán Bọ́sẹ̀ Yakọ̀ Bọ́ǹfìtà ló padà ṣe Àgbà ẹ̀ so ó wá fi ẹ ṣe so ọmọ yẹn ni mo wá fẹ́ fi lọ́kọ because ọmọ ọ̀rẹ́ mi yẹn wà ọ̀rẹ́ mi yẹn ìyá mo ti gbàgbé orúkọ wọn o àwọn náà ṣàṣọ̀rẹ́ mi ń bẹ̀ ọmọ tí wọ́n ní Àlàmú Ọ̀bọ kò rọ́kọ kò ríyàwó fẹ́ gbogbo ìyàwó tó ń fẹ́ wọ́n ń jákulẹ̀ ni ìyá ẹ̀ wá sunkún wá bá mi pé ṣó yẹ kí ọmọ òun wà kó mọ̀ níyàwó kó mọ̀ sẹ́ni kankan tí ó fẹ́ so ó wá lóun fẹ́ kí ó fẹ́ Adùnọlá ọmọ ẹ̀ mo ní Adùnọlá kéré onígbà mélòó ni ó fi dàgbà bọ́mọ bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ní kékeré a máa bọ́mọ ṣeré ìyàwó òun a máa gbé gbogbo nǹkan oríṣiríṣi wá a máa gbà á torí àwọn náà ti nígbàgbọ́ pé ọkọ ẹ̀ ni ọmọ bá dàgbà tán lọ́mọ bá lóun ò lè fẹ́ ó ti rí gẹ́gẹ́ bí alálèébù nígbà tó ọmọ yẹn wá lóun ò lè fẹ́ ọjọ́ tó wọ́n á dájọ́ ìgbéyàwó ọmọ yẹn tó ń lọ sílé ọkọ ọjọ́ yẹn gangan làlàmú yẹn lọ pokùnso pípokùnso tó wá lọ pokùnso yẹn nìyẹn wá sunkún wá bá mi pé ọmọ òun ti pokùnso ó tán bẹ́ẹ̀mi náà ṣe bínú nìyẹn bá a ṣe bẹ̀rẹ̀ sí ní ilé jó o lè já gbogbo ẹ̀ ṣá in fact so n tó bí gbogbo iṣẹ́ yẹn nìyẹn. láti ìgbà yẹn dẹ̀rẹ̀ tán tí iṣẹ́ yẹn ti ṣe yẹn. bẹ́ẹ̀ ni lọ́lọ́run ti bá mi dé ládé bẹ́ẹ̀ ni. tábà tó ń pa ìlú Òṣogbo a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dúró lọ́dọ̀ yín obìnrin yín màmá wa báyìí. ok. ṣé àṣírí kan wà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé wọ́n tó tẹ̀ jẹ́ pọ́ ọmọ Òṣogbo ni wọ́n àmọ́ tó yẹ pé wọ́n dóṣogbo báyìí iṣẹ́ tíátà yìí wọ́n mọ̀ ń pa ẹ̀ gidi gan ṣé ó ní àṣírí kan tó kí tó bá ti dé ni. orísun àṣà ní Òṣogbo tẹ́ bá gbogbo àwọn eléré ńláńláńláńlá yẹn tẹ́ bá wádìí wọn wò kò sí tí ò ti gbé lóṣogbo one way or the other tí ò ti ní nǹkan kan ṣe pẹ̀lú Òṣogbo ṣé rí Òṣogbo àmọ́ àṣà ni Ọlọ́run rí síbẹ̀ ni tó ń jẹ́ àṣà àti ṣe kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìlú so nǹkan tèmi rí ń bẹ bá dẹ̀ ṣe bá nìyẹn láti gbà ayé àwọn baba ńlá baba wa tó dẹ̀ ṣe ń kọ́ntínú lọ́dì sí ní tèmi rí ń pa tòṣogbo nìyẹn orísun àṣà ni bẹ́ẹ̀ ni yes sir. mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń bá mi fọ sí wẹ́wẹ́ yìí. gbọ́dọ̀ kọ́ ara alẹ́ náà ṣe kí ni wọ́n ń gbádùn yín gidigidi gan. màámi ẹ tún bá asọ̀rọ̀ bàbá Wándé lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹnẹ lọ bá wọn ń gbà kan pé ẹ fẹ́ sí. ẹ tí wọ́n á bá bàbá Wándé náà ṣiṣẹ́. inú eré wọn kan tó yẹ pé eré ńláńlá tó tóbi gan. eré wọn kan tiẹ̀ kọ́ gbogbo eré wọn. bẹ́ẹ̀ni. ẹ já sọ̀rọ̀ pa bàbá Wándé torí àwọn wà láyé wà láàyè. bẹ́ẹ̀ni. àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn gidigidi. bẹ́ẹ̀ni. ẹ kọ́ bá mi sọ ń pa wọn ẹ mọ̀ kí bàbá Wándé bàbá Wándé tẹ bá sọ nǹkan mi bí wọ́n lè lọ sọ nǹkan mi bẹ́ẹ̀ yẹn àti lọ́wọ́ rí tó ṣe bá mi sọ ń pa irú èèyàn ni bàbá Wándé láti kárí màdé pọ̀. bàbá mi dáadáa ni wọ́n bàbá olóríire ni wọ́n mi ì lè fẹ́ pìtàn gbèsè ayé mi kí n rule wọn out torí pé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni ṣe rí bàbá Wándé kò tiẹ̀ sẹ́ni tí ò ní wù láti bá bàbá Wándé ṣiṣẹ́ torí àwọn máa ń ṣiṣẹ́ tiwọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni bàbá yẹn ò ń ṣe ẹni tẹ́ ẹ máa bá ṣiṣẹ́ tí owó wà tí ó sọ fún yín pé kò sí tẹ́ tún wá wo ohun tí bàbá yẹn tún fi wá tayọ àwọn ẹlẹgbẹ́ tẹ́ ẹ bá ti bá wọn ṣiṣẹ́ kan báyìí tẹ́ ẹ ti gbàgbé pé ẹ ti ṣiṣẹ́ tẹ́ ẹ ti lọ tí bàbá yẹn bá tún wá ní oore ọ̀fẹ́ àti rówó lórí iṣẹ́ yẹn bóyá wọ́n gbé lọ sí station míì wọ́n rówó ń bẹ̀ tàbí bóyá àwọn míì tún gbà wọ́n rówó ń bẹ̀ láì rò tí bàbá yẹn tún máa envelope owó tún máa fún yín ni láì ṣe pé ẹ lérò ẹ̀ rárá that is bàbá Wándé bó ṣe rí wọ́n tún máa envelope owó wọ́n tún máa fún yín ni lẹ́ẹ̀tẹ́ẹ̀tì ẹ̀ lérò rárá tó bá jọ́nà 4-5 náà ti ń rówó lórí iṣẹ́ yẹn wọ́n ṣe máa fún yín nìyẹn so bó ṣe rí nìyẹn. ẹ bí jẹ́ ká sọ ń pa àwọn eré 2-3 tẹ bá wọn ṣe ẹ bá mi sọ àwọn eré wo lẹ àti pé ẹjá sọ̀rọ̀ ń pa 2-3 ń bẹ̀ mo mọ̀ pé eré tẹ bá wọn ṣe pé ó ti pọ̀ gan-an èwo ni tẹ máa ń sọ ok ẹjá sọ ń pa 2 tó yẹ pé ìtẹ̀mọ̀ kó gbóná gidi tẹ bá wọn ṣe. ṣe rí iṣẹ́ tí bàbá Wándé ṣe ti pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ bọ̀ ká sọ ń pa 2 àbí Àgbà bí àká òun yẹn ò tiẹ̀ tí pẹ́ púpọ̀ tán ṣe mo bá wọn ṣe nù tí Olúwa nílẹ̀ náà mo dẹ̀ bá wọn ṣe nínú Mátúwò ìkan tún wà gan tó jẹ́ pé Àjàntálá culture nìyẹn 13 episode ni èmi ni mo ṣe lead role bẹ́ẹ̀ Àjàntálá ni title ṣẹ́yìn bẹ́ẹ̀ ó pọ̀ gan.
ìtẹ́mẹ́nuba tó ló wà nílẹ̀ yẹn iṣẹ́ tó máa ná ṣẹ́ yẹn pa mí ò kò tí ì sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí nígbà tí mo lọ sọ́dọ̀ bàbá lábẹ́òkúta bàbá Túndé Kẹ̀lání gan àwọn náà ní iṣẹ́ táwọn ṣe ti pamọ́ tó ló wà nílẹ̀ yẹn títí di ọ̀la tí mo bá sì wo iṣẹ́ yẹn. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó kéne. bẹ́ẹ̀ni kọ́lọ̀ ń fa àlùbáríkà ṣiṣẹ́ wa àlùbáríkà wà lórí iṣẹ́ yẹn. iṣẹ́ tó kéne ẹ pẹ́ fún wa mọ́. àmì sọ. torí tí bá ń wo ẹ̀yin lórí amóhùnmáwòrán àti lọ́rọ̀ sinimá tẹ̀ ṣe máa ń wò pé ọlọ́run gbà fún yín gidi lọ. torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ eré nígbà tẹ̀yìn ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn sáà pé ìyá yẹn fi wọ́n lẹ̀ jàre àmọ́ kò sẹ́ni tó lè ní kọ́fẹ́ torí pé iṣẹ́ yẹn mọ̀ ń pa ẹ̀. ẹ mọ̀ ń pa ẹ̀ gidigidi àtúntà bá so òun ló ń jẹ́ kọ́ òkú kò tí bọ́ ṣe fẹ́ ṣe ẹ ti kópa lérè púpọ̀ máa mi mímọ̀ bí náà eré méjì mẹ́ta kan tẹ́ ṣe tó tẹ́ dídì tẹ́ mọ̀ pé iṣẹ́ yẹn kì í pópó mo dẹ̀ sì máa fẹ́ kẹ́ bá mi ara wọn nǹkan tẹ́ máa ń sọ yẹn tẹ máa kàn máa sọ lọ kinní kan ló ṣe kinní kan fún kinní kan òun ló ṣe kinní kan ẹ sì máa sọ òkọ yẹn náà mọ̀ pé bẹ́ẹ̀ tẹ̀ sí ní location pé pàṣẹ ń ṣèfọ̀rọ̀wérọ̀ yìí ẹ lè fún wa jẹ àwọn iṣẹ́ wo lẹ mọ̀ iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ ẹ bá mi sọ díẹ̀. lákọ̀ọ́kọ́ náà pé ọlọ́run tún ní ká wà dì sí àánú ọlọ́run ọba ni kì í ṣe mímọ̀ ṣe wàláì kò sí nǹkan tá a mọ̀ ṣe ṣùgbọ́n kún fáyà kún ọlọ́run ló ní lọ́dọ̀ àmọ́ lóore adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run má dáwọ́ àánú ẹ̀ dúró nínú ayé wa ọlọ́run ló sọ pé kó rí bẹ́ẹ̀ nípa tìyẹn ṣẹ́wárí nípa àwọn iṣẹ́ tí a ti ṣe tó kilẹ̀ gan ó pọ̀ gan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n nínú ẹ̀ sinimá kan wà lágbòòrú là ń pè iṣẹ́ yẹn náà milẹ̀ títí bẹ́ẹ̀ ni ṣe rí alágbòòrú yẹn ẹni tó produce iṣẹ́ yẹn Ìkòròdú ló wà KB ní orúkọ ẹ̀ so Zainab ló tà lead role ni mo ṣe ń bẹ̀ àwọn tó package ẹ̀ Sati Ògògó àwọn náà package ẹ̀ ń gbá ẹ̀ náà package ẹ̀ pẹ̀lẹ́ nìyẹn àwọn táwọn àwọn àgbààgbà òṣèré wá pọ̀ ń bi iṣẹ́ yẹn bíi bọ̀tẹ̀mí ni mo ṣe lead role bẹ́ẹ̀ wọ́n title iṣẹ́ yẹn náà lórúkọ mi ní Abeni Alágbòoru iṣẹ́ yẹn náà iṣẹ́ tó milẹ̀ gidi ni. kí ló dé tẹ́fìlẹ̀ mú iṣẹ́ yẹn jáde ayé pé ó ná wọn nǹkan kan tó wà ní iṣẹ́ dandan pé iṣẹ́ yẹn kí ló ṣẹlẹ̀ nínú iṣẹ́ yẹn gangan tẹ́fì sọ pé iṣẹ́ yẹn ti. ẹ má jẹ́ ìròyìn ẹ lọ wò ó ni kàn wò ó tẹ́ ẹ bá ti wò ó ẹni tí ò bá yìí ti wò ó tí ò tí ì wà Lágbòoru ẹ lọ wò ó torí tẹ́ ẹ bá wò ó ìran yín dín kan ẹ lọ wò dáadáa Lágbòoru ni sinimá tó ti jáde tipẹ́ so àìmọyemọye sinimá mi náà ló tún jáde ìmí tún fẹ́ jáde láìpẹ́ tó jẹ́ pé ìfatipa tí mo kó ń bẹ̀ kò ń ṣe kékeré àjọ̀dún ẹlẹ́yẹ ni àjọ̀dún kílẹ̀ pé àjọ̀dún ẹlẹ́yẹ tamọ́tiyé ló ní ó dé tán yéyeyeye ẹ má jẹ́ ń ròyìn ẹ̀ fún yín yàyà iṣẹ́ ni bó ṣe rí nìyẹn. àwọn ní tí màmá ń sọ yẹn torí pé tàbá ti wá àwọn iṣẹ́ pọ̀ tẹ bá tẹ̀ sórí YouTube níbẹ̀ yẹn lónìí lẹ́fẹ́ rí ẹ̀ǹtẹ̀ lè wo tó àmọ́ bó ṣe pọ̀ ẹ́ náà a máa ń tẹ́ bèrè nígbà wọn míì wà tó yẹ pé wọ́n lè tó tún kí dáadáa iṣẹ́ kì í síbẹ̀ la ṣe ní kan iṣẹ́ pọ̀ o. àjọ̀dún ẹlẹ́yẹ tá à ń sọ ege mi ni mo coordinate ẹ má jẹ́ ń ròyìn ẹ̀ fún yín lọ wò. bínú torí àwọn tó wọ́n lé àmà wò pé ìyá Abeni Agbon yìí tó wà yìí ìyá ló pọ́n ló mọ̀ yìí ọmọ bàbá bẹ́ẹ̀ máa wò pé èjì rẹ̀ béèrè àbí ṣé béèrè ń gbé ṣé single ni ìyá ni àbí béèrè nítorí ìyẹn ló béèyàn mi bó ṣe gbé ìyá ló pọ́n lọ́dẹ kí nípa ìgbé èmi náà pé èmi ò ní fẹ́ sọ èmi á fẹ́ kẹ́ sọ pé mo mọ̀ báwo ló ṣe jẹ́ fọwọ́n tó ń wò. báwo èèyàn bá tiẹ̀ ń sọ ṣé mo jọ single lójú ti yín gan tẹ́yìn ń béèrè béèrè. ṣe mọ̀ pé torí iṣẹ́ tí àwa mọ̀ ń pé ẹ jẹ́ kọ́ gbọ́ látẹnu ń pé bàbá wà o. òdà bàbá wà bàbá ò tí ì kú o mi ò ń ṣe single o married ni mí o. torí nǹkan tí mo fi ń béèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ wọn obìnrin ìṣẹ́ tó jọ wọn tòde ìṣẹ́ á máa sọ wípé kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe celebrity o èèyàn lè sin ilé ọkọ èèyàn láti ṣe kínní ni ẹ̀yin dẹ̀rí ẹ ti ń to látọ̀jọ́ tó ti gbẹ̀dẹ̀ tí ń ṣe dìsí báwo lẹ ṣe ń ṣe àti pé fọ́wọ́n tó ń wò yín táwọn náà wò pé báwo lẹ ṣe ń ṣe ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. ṣe rí kéèyàn má jẹ celebrity gan kò sí béèyàn ó ṣe wà nílé ọkọ náà tí ò ní máa sí àwọn challenges kọ̀ọ̀kan ṣùgbọ́n tèmi ń gbà ládùúrà sọ lọ́hùn
tó dẹ̀ yẹ kí gbogbo obìnrin máa gbà ní pé kọ́lọ́ má jẹ́ èèyàn gbégun eléegun tóbìnrin bá wà tí ò bá ti fọkọ lọ́kọ tó jọkọ tiẹ̀ ló fẹ́ wọn á jọ understand ara wọn tọkùnrin náà bá wà tí ò fẹ́ yàwó tó jẹ́ yàwó tiẹ̀ ló fẹ́ wọ́n á jọ understand ara wọn níwọ̀n bá àgbà tó ti mọ̀ pé iṣẹ́ tíyàwó mi ń ṣe ni tí ìdẹ́ ń ṣe onírìnkùnrin kò sí nǹkan tó yẹ kó lè ń bẹ̀ because ẹni tí ò ń ṣe celebrity gan-an tó bá fẹ́ ìranu tiẹ̀ gan máa worst bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run bá wa tó kò sí wàhálà rárá ìkan ò dẹ̀ pa kan lára. tó wá ní kankan náà ọmọ yín tẹ́kọ̀ ọ̀nà ń wò pé Abeni Agbon junior Abeni Agbon kékeré táyé pé láìpẹ́ láìsí lọ́nà àtó máa rí wọn nínú sinimá àbí gbogbo wọn kọ̀ wípé mọ́mí ẹ máa ṣe tí àwọn náà mú tiwa. ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí tó show interest bó ń fẹ́ ṣe bọ́ lágbára Ọlọ́run tó bá dọ̀la tán tabari tó lóun fẹ́ ṣe ìrọ̀rùn ni torí mo mọ̀ pé iṣẹ́ téèyàn lè fi yangàn tó lè fi lọ́mọ lọ́wọ́ ni. màámi máa tún wá béèrè lọ́wọ́ yín torí màmá dáadáa dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ màmá náà dẹ̀ ń wò wá lé báyìí tó yẹ kí àwọn ọmọ wọn obìnrin náà fẹ́ ṣiṣẹ́ tíátà tí wọ́n fẹ́ darapọ̀ tán wò pé níbo obìnrin wọ́n bá lọ ṣiṣẹ́ tíátà yẹn ọkùnrin á máa lé ẹ sáni o wọn ò ní jẹ́ o gbádùn o ò ní ṣe kinní kan gẹ́gẹ́ bí ìyá tẹ́yìn náà jẹ́ ìyá tó jẹ́ ìyá dáadáa tẹ́lẹ̀ tí ì ṣe tipẹ́tipẹ́ kí lẹ fẹ́ sọ fún àwọn òbí yẹn tó ń wò yìí báyìí. ṣe rí ayé ti dá báyìí ayé àtijọ́ ni májọmọ mi ó ṣe tíátà májọmọ gbogbo àìmọye òbí tó yẹ pé fúnra wọn náà ń fa ọmọ wọn lọ́wọ́ wá pé mo fẹ́ kọ́ ọmọ mi ṣe tíátà ń sìn ṣe rí kò sí iṣẹ́ tí ò dáa téèyàn bá ti mọ ohun tó ń ṣe ṣe rí ọmọ tó wù tó bá fẹ́ ṣe kò sí nǹkan tó burú ń bẹ orí ló mọ ṣé àṣelà torí pé tẹ bá ní kó má ṣe ó lè jọ náà tiẹ̀ tó máa tọ̀ tí ó fi níláárí nìyẹn so tá bá wá rọmọ tó wù náà tó fẹ́ ṣe kó rọ́jú kó ṣe sùúrù kó farabalẹ̀ kó má kánjú kó má wò pé mo débẹ̀ lénìí báyìí mo fẹ́ di star lọ́la kò rọrùn bẹ́ẹ̀ Ọlọ́run máa ń tò ní ètò ní Ọlọ́run ló dẹ̀ ní lọ́dọ̀ tó bá tásìkò tó Ọlọ́run ló máa di star ìwọ́gun ò ní mọ̀ wàá kàn ṣáà rí i pé o kàn ṣiṣẹ́ yẹn Ọlọ́run kàn ní kí orúkọ yẹn jáde ni ṣùgbọ́n tẹ́nìkan bá wá ń tẹ̀ ẹ́ pé ẹ má wọ́rì màá máa fún ẹ ṣẹ̀ṣẹ̀ màá fi ẹ ṣe star ó ń tẹ̀ ẹ́ ni o kò sí nǹkan kan tó fẹ́ ọ̀fà ẹ̀rọ ẹnìkan ò lè sọ̀yàn di star Ọlọ́run nìkan ló ń sọ̀yàn di star ṣùgbọ́n Ọlọ́run á lo èèyàn kan láti fi di star ni sábàbí làwọn èèyàn jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Yes sir. Màámi ẹ sọ èmi ti kà èmi dẹ̀ ti wá ẹ̀dẹ́ sọ pé tó bá yẹ pé kò ń ṣe pé bóyá pé ẹ jẹ́ olórí ìtàgé ilẹ̀ ń ṣe káràkátà lẹ̀ máa ṣe. bẹ́ẹ̀ ni o ẹni ẹ fẹ́ràn ẹ gidigidi gan gidi ni ẹ máa lọ ṣé ẹ wá ráyè ṣe káràkátà díẹ̀díẹ̀ báyìí ṣó ní nǹkan tẹ̀ ń tà ń ṣe àbí ṣó ní nǹkan tẹ̀ ń gbé kan ra lé mọ̀ pé tó bá tẹ̀ ní nǹkan báyìí lẹ́yìn mọ̀ kan máa bá yín bò wìtìwìtì. bẹ́ẹ̀ ni o ẹ ṣé mo dúpẹ́ o ṣe rí inú mi dùn pé ti sọ pé tí mi ìbá ṣiṣẹ́ orí ìtàgé káràkátà ṣe wá rí káràkátà yẹn náà mo sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ o bí mo ṣe wà yìí mo sì ń ta ọjà èlùbọ́ àpò ni mò ń tà bẹ́ẹ̀ ni mò ń tà lápòlápò mò ń tà lẹ́jọ̀wọ̀n mò ń tà kéékèèké mò ń tà nílá bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni inú ọjà Wòrú ní Àgùnbẹ́léwò Òṣogbo ibẹ̀ ni ṣọ́ọ̀pù mi wà. àwọn tó bá dẹ̀ fẹ́ wá rà báyìí tí ò ń ṣe pé bóyá ń gbé Òṣogbo náà lórí àwọn wà káàkiri lọ́tí ń wò dáadáa a supply wọn kò rújú rárá mọ́tò wà tó máa bá wọn gbé tá máa bá wọn páàkì ẹ̀ pákéjì ẹ̀ wọ́n á dẹ̀ gbé lọ fún wọn wọ́n á dẹ̀ rí gbà so kò sí wàhálà. òun lẹ ti gbọ́ yẹn o ẹ à ń gbọ́dọ̀ má fún yàn ìyá rẹ sọ pé yàtọ̀ sí pé orí ìtàgé tọ̀wọ̀n ń ṣe tọ̀wọ̀n mọ̀ ń pa gidigidi ẹ ṣé o bẹ́ẹ̀ ni o ẹ bo Abeni Agbon èlùbọ́. Abeni elélùbọ́ ni. Abeni elélùbọ́ òun ló lọ bẹ́ẹ̀ yẹn. ẹ ṣé. ẹ má bẹ̀rù pé tẹ bá jẹ́ ẹ lè dín kankan. kò sí nǹkan kan gbogbo ń tẹ́ bá ti jẹ lágbára Ọlọ́run déédéé ló máa ṣe nù yín kò ní ṣe wù o èlùbọ́ là ń ta àtàkọ burúkú. Màámi àgbààgbà eléré ni ẹ̀ẹ́dẹ̀ tí ń bàbọ̀ ọjọ́ ti pẹ́ èmi dẹ̀ ti bọ́ wọn àgbààgbà ọ̀pọ̀lọpọ̀ mo ti ṣe fọwọ́rọ́ pẹ̀lú wọn inú ọ̀pọ̀lọpọ̀ wọn àgbààgbà wa ń sìn inú wọn ò dùn sọ́wọ́n ọ̀dọ́ sẹ́yìn wọ́n ń sọ wípé wọ́n ń tọ́jú ọ̀wọ́n pé ìtọ́jú yẹn ò tó àwọn sì ń ṣeré wọ́n ti gbọ́ wọn ti sẹ́gbẹ̀ẹ́ àwọn tó yẹ kọ́ àwọn máa ṣeré arúgbó wọn lọ mọ́ ọmọdé ẹ̀yin dẹ̀ nínú mi dùn pé ẹ̀yin ẹ wà pẹ̀lú àwọn ọmọdé ìṣẹ̀ṣì tó ń bá wọn ṣe náà kí lẹ fẹ́ sọ fún wọn kọ́ má kàn gbàgbé àwọn bàbá àwọn màmá wa tí wọ́n sì ń ṣeré ìrònú mi gan náà ń pa wọn. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ sọ sí màmá. tọ́ inú mi dùn pé sọ̀rọ̀ yìí o àwọn ọ̀dọ́ wa gbogbo náà dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ dákun torí Ọlọ́run ò ní gbàgbé yín o gbogbo àwọn bàbá màmá yìí ẹ má gbàgbé wọn
wọn lóko wọn lódò kò sí nǹkan kan míì tán ní ju iṣẹ́ yìí lọ ibi ẹ̀ka alẹ́ òun làárọ̀ ń bọ̀ gbogbo wa náà sì máa dàgbà dé stage táwọn náà dàgbà dé yẹn Ọlọ́run má jẹ́ káyé pa wá tìbí aṣọ tó ti gbó ṣé àmọ́ pé ṣé wa yìí kò sí retirement ń bẹ kò sí gratitude àbí bó lẹ́yìn olóyìnbó máa ń pè é ṣùgbọ́n ìdùnnú ló ń jẹ àgbà àwọn bàbá màmá yìí tẹ́ bá ń pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ̀n bá tọrọ kọ́bọ̀ tẹ́ fún wọn kàn tiẹ̀ máa wá location kan máa ṣeré wá síbẹ̀ lásán gan-an ìdùnnú ni fún wọn lọ́tọ̀ ẹ má jà gbàgbé wọn Ọlọ́run ò ní gbàgbé yín gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ́gi ọlà fún ten produce ẹ máa rántí àwọn bàbá màmá yìí náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé ó pẹ́ ó yá ni àwa náà yìí máa dàgbà báwọn náà ṣe dàgbà yẹn so Ọlọ́run ò ní jẹ́ kán pa wá tìbí aṣọ tó ti gbó ẹ ṣé. ẹjẹ́ àsánpa kan náà màmá wa Òṣogbo náà wà ìyá wa ni ìyá gbóǹkan mo mọ̀ pé èèyàn yín ni wọ́n màmá yín ni wọ́n ìjọba kan ni ṣókí ń pa ìyá torí mọ̀ pé ti mọ̀ ìyá tipẹ́. ṣe rí ìyá gbóǹkan ìyá mi dáadáa ni tá a ti jọ wà tipẹ́tipẹ́ ìyá gidi ìyá dáadáa ni ojú táwọn èèyàn fi máa ń wò wọ́n tàbí pé màmá kò sí nǹkan kan ìyá ò ní nǹkan kan àjọ ń sùn àjọ ń jí àjọ ń jẹ àjọ ń mu ni ìyá ò ní nǹkan kan pé ó tún ṣe wá rí yẹn ìyá wọn ò rojú nǹkan kan láyé kò sí tẹ́ ẹ bá dénú ilé wọn everneat ni wọ́n lè gbálẹ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ tó ṣú wọn ò fẹ́ dọ̀tí kankan bí tí ń wù tí ń mọ kò sì sí fúnra oúnjẹ tẹ́ fúnra ìyá bó ṣe wà yẹn ẹ lè bá dáná oúnjẹ kó tẹ́ lọ́rùn ẹ lè bá fọṣọ kó tẹ́ lọ́rùn lágbára Ọlọ́run ẹ lè bá fọṣọ kó tẹ́ lọ́rùn ẹ lè dáná oúnjẹ fún kó tẹ́ lọ́rùn ó tẹ́ lọ́rùn kó ṣe nǹkan ẹ̀ fúnra ẹ̀ so life ìyá yẹn nìyẹn ìyá gidi ìyá dáadáa ni ẹ ṣé. Màámi fọwọ́n tán kí tó jẹ́ kẹ́ máa lọ àwọn ọmọ obìnrin tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tíátà wọ́n ṣe rí yín inú wọn ń dùn wọn ò gbà ìyá lélẹ̀ ẹ wo bí ẹ ṣe rí kò sí pé ẹ bóra tí bí jẹ́ dúdú tí bí jẹ́ funfun lásọ̀rọ̀ yẹn wà níbẹ̀ ojú yín ń dán bá mi gbà wọ́n mọ̀ràn màámi wọ́n fẹ́ dà pọ̀ mọ́ iṣẹ́ ìkìlẹ̀ fẹ́ sọ fún ọ tó jọ àwọn obìnrin àwọn ọ̀dọ́. ṣe rí èmi mọ̀ pé àní la ọpọlọ ká kó ọ̀rọ̀ sí ẹnu iná la máa fi sọ àwọn ọmọ yẹn wọ́n kàn ń fojú fẹ́ ṣiṣẹ́ tíátà ni wọ́n fọkàn ṣe é torí tó bá jẹ́ ni tó fẹ́ fọkàn ṣe é ò ní débẹ̀ lónìí kó lérò pé ó ní iná ló dẹ̀ fẹ́ kán mọ̀ ẹ́ tó o bá fẹ́ ṣiṣẹ́ tíátà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀dá ń gòkè tó o bá débẹ̀ tó o bá ní faradà tó o ní àfọkànsí tó o dẹ̀ jọ́ni tó ní sùúrù tí ò kánjú tulú ọ̀rán torí gba ẹ̀ kò tó ṣe lọ́bẹ̀ tó o kánjú tulú ọ̀rán kó o tó ṣẹ́jú pẹ́ ibi tó rò pé ò ní dé wá débẹ̀ wá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó nílò kéèyàn ní faradà kó ní forítì kó dẹ̀ ní sùúrù kó dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run ẹ̀ kó náà tún wá jẹ́ni tí iṣẹ́ yẹn yé kó mọ̀ di pé yóò dé because àwọn ọmọ yẹn bá ti dé ní ìsìn báyìí tẹ́ bá ti mú wọn lọ location kan tẹ́ lẹ́ máa mú wọn lọ o wọ́n máa gba nọ́mbà èèyàn 10 tó jọ́kùnrin ni o ká tó ṣẹ́jú pẹ́ ẹ kàn rí wípé wọn ní wá wọn ní béèrè yín mọ́ ni wọ́n ti ń tẹ̀lé ẹ máa bá wọn pàdé ní location ni torí pé wọn fẹ́ kọ́ṣẹ́ yẹn ẹlòmíín nù àwọn startist lọ́kùnrin yẹn ló ní target ẹ̀ ń bẹ̀ tí n bá fi true ẹnìkan wọlé síbẹ̀ màá lóore ọ̀fẹ́ àti mìtì lágbájá màá lóore ọ̀fẹ́ àti máa bá tàmẹ̀dò ṣe láti bẹ̀ lọ kò sì sí nǹkan táwọn tẹ̀ ń sọ ìfẹ́ ọ̀fà yín torí kálukú wọn ló ti níyàwó tiwọn tán ti láwọn ọmọ tiwọn tán ti nílé tiwọn happy home tiwọn ti wà ń bẹ̀ tẹ́ bá wá lọ gbé bá wọn nígbà tí wọ́n ń ṣakúra wọn á mú tójú wọn kúrò wọn á jù yín nù náà ni bó ṣe rí nìyẹn so àwọn nìkan mọ tó ń ṣe kọ́dẹ̀ fèsì nǹkan bàbá wa. Màámi mo fẹ́ kẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní orí ní location táwọn olólùfẹ́ táwọn náà ń wò yín ní fíìmù yẹn ẹ dára fún mi díẹ̀ kí tó wá ní kẹ́ fún mi nọ́mbà fún wọn tí wọ́n bá fẹ́ bá yín ṣe business wọ́n fẹ́ rèlú bọ̀ nǹkan àmọ́ ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ. tọ́ ó dáa ìbà ó ìbà ìwé òtínúgbó pẹja lómi bẹ́ẹ̀ ni gèrè òtòdó mọ́ya lájùbà ìbẹ̀yìn ìyá mi ò rẹ́rìn ìjàkojàkù mọ́ lójú ṣe bẹ́yìn ni yèrèpè ọ̀rọ̀ tí gbọ̀n lórí aláìgbọràn ológo sẹ́niyìn ẹ̀ lọ́rùn ẹsẹ̀ ẹ̀mí lógóńgó nọ́rùn tọ̀nà dásẹ̀ rí àfẹ́ni tí ò gbọ́ràn mojúbà yín lónìí ẹ jẹ́ kí bà tèmi ó ṣẹ o torí pé wẹ́ẹ́ ni mi ò lẹ́nu tán mú jẹ́wọ́
ìgbín ni mí ò nírun àtún eegun ni mí ò lẹ́ràn adìyín mọ̀ ajá tó bá wá lóhùn ọ̀pọ̀pọ̀ lọ yóò wulẹ̀ rútọ́ lẹ́nu ni torí pọ́sẹ̀wẹ́ ò lóhùn orin kọ̀ọ̀kan gan ò lóhùn ọ̀rọ̀ mo dákọ̀ ẹjọ́ bí ẹni dákọ̀ ata mo sọ̀gbìn ọ̀rọ̀ bí ẹni gbìgbàdo òjò ọ̀rọ̀ mọ́ sún èsì òrebì kankan torí bọ́n bá mú wá lákọ n ò ní dá padà fún wọn lóbi. màmá o ẹ ṣe. màmá ṣé ẹ̀kọ́ náà ni àbí ó ní kọ̀tẹ́kẹ́tẹ́ bá ti ìyẹn mi ni mò ń béèrè yẹn lọ́wọ́ yẹn. kò sí àtọ́lá kankan kò sí nǹkan kan tó ń tọ́lá kíkọ́ ni mímọ̀ òwe nítéèyàn bá kọ́ tó dẹ̀ fọkàn sí pò ń fẹ́ mọ̀ ló máa mọ̀ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run akọni àmì o àmì sá. màmá báwo lọ ṣe máa kàn sí ẹ ti sọ bí ẹ tún bá mi sọ bí tí ṣọ́ọ̀bù yín wà lẹ́ẹ̀kan sí àti pé nọ́mbà wo lọ lè pè torí àwọn ìrọ̀ àtà lẹ́kọ̀ọ́ sí nǹkan kan. èlùbọ́ gidi iṣu èlùbọ́ gbódò gidi ni mò ń tà. ẹ bá mi sọ àdírẹ́sì ilé ẹ̀kọ́ àti pé tó bá fẹ́ kàn sí yín báwo lọ ṣe máa kàn sí. tọ́ àdírẹ́sì mi lẹ́ẹ̀kan sí i tẹ́ bá ti dé ìlú Òṣogbo ẹ̀yin ẹ ṣáà ní Àgùnbẹ́léwò lẹ́ ń lọ nínú ọjà Àwòrú ni ọjà yẹn l'Àgùnbẹ́léwò ibẹ̀ ni ṣọ́ọ̀pù mi wà tẹ́ bá ti fẹ́ ra èlùbọ́ yálà ẹ fẹ́ ṣe patí ni ẹni tí èlùbọ́ tí wọ́n ní míìsì rárá ni èlùbọ́ ọṣù gidi ibẹ̀ ni ṣọ́ọ̀pù mi wà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 08162706583 08162706583. màmá ẹ bá ń pọ olólùfẹ́ yín káàkiri lọ́wọ́ ẹ wà l'Amẹ́ríkà wọ́n wà ní London wọ́n wà káàkiri ní kò sí pé kí ni bá mi kí gbogbo wọn pé láìpẹ́ láì jù àti ìgbà kọ́dà wàá rèlú. tọ́ ẹ̀yin olólùfẹ́ mi lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ní agbára Ọlọ́run ṣe rí ọwọ́ tẹ̀ ń tìbàpò tẹ́ fi ń ra àwọn iṣẹ́ wa Ọlọ́run á bá mi bùkún yín á fọ̀pọ̀ rọ́pò síbẹ̀ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di àbùdíni tó lókun àbùdíni tó lọ́sọ̀wọ́ yín á máa ròkè iṣẹ́ yín ò ní bàjẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn amóhùnmáwòrán nígbà tí náà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run kékeré ni mo wà tí mo ti mọ pẹ́ dá o mọ̀jẹ̀sí ni mo wà tí mo ti lẹ́nu yìí ń tèmi èmi wá délé ọ̀bàrà káwọn ní kí n kákò kí n jùdí kí n juwọ́ lébélébé sáwọn arógbà aṣọ láìbòtán mo rí jó mo jó mo ráyọ̀ mo yọ̀ ó kù dẹ̀dẹ̀ kọ́ta ó yọ̀ mí Jagunlabi bá tẹ́rí gbà sọ mo ní kí lọ́ọ́ pa wọn lọ́ọ́ pa lọ́ọ́ bá ń pa mo ní kí ló gbèdè wọn lárùn ló gbèdè mọ́lẹ̀ wọ́n ní kí n nìṣó ńlé ọ̀bàrà ká mo ní ṣe bẹ́yìn olólùfẹ́ mi lẹ̀ mú mi lọ tọrọ pẹ́nípẹ́ni sáyé àwọ̀ òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò adífá fún ọ̀mọ̀ràn jìjì tí fọjọ́ gbogbogbò retí ìfọjọ́ kan dúpẹ́ ó ní kíní yóò mọ̀ rí bó ṣe yẹ kó rí mọ̀ ó lọ́nà yóò mọ̀ là bó ṣe ń là mọ̀ wọ́n nítorí pé ń gbore kò dúpẹ́ ni mo dúpẹ́ oore àná mo dúpẹ́ oore ìjẹta mo tún ti mú tòní wá o ẹ ṣé. ọdọ olùpẹ̀kì àkùrà o ṣébi tó ń bọ̀ rè. bẹ́ẹ̀ni àwọn tí ẹ̀ wá ju bí lọ bọ́ sáwọnú wo kankan mọ́ sọ fún ọmọ oníwọ̀n bọ̀ débẹ̀ ọdọ olùpẹ̀kì àti kóra wa báyìí ọjà wo lẹ̀ kó wò pé ní lọ́ra yé mọ́ dúró ní èmèrè ní ọ̀nì àbájẹ́. iná ló pa. lẹ́mi náà. bẹ́ẹ̀ni. èèwọ̀ àfọlọ́lá fi kú tèmi dá tó bá dọ̀la àtúkọ̀la tó bá tún dọ̀la àtúkọ̀la ni tọ́lá tí tó lè wọ́n pàjá ò lè pàjá ìrọ̀rọ̀ tó lè wọ́n pàgò ò lè pàgò ìgèdègèdè tó lè wọ́n pòbúkọ ò lè pòbúkọ bí ẹ bá kébìrì kan tó ju báyìí lọ ọwọ́ tó gèdè yín bá gbé ara yín lẹ́ẹ̀fì bẹ́ẹ̀ ni mo fi. ẹ̀rọ sọ̀hún eré mélòó lè rè ehoro rẹ tó ní ká já tèmi ọ̀ka lọ ń pápá èmi ni wọ́n rẹ̀ yín rẹ̀ ìwú àti ta ni kò yé wọ ni. ẹ̀sùn ooo láàánú ògiri òkò ọ̀bẹ́lákún sunkún kẹrù ọ̀bẹ́lákún ẹlẹ́kùn sunkún làárọ̀ yẹn ń sẹ́jẹ̀ ọ̀fẹ́ bàtà kùjọ lámúlámú ọ̀làmúlámú bàtà ìwọ ni mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ lónìí o wọ́n bá ń sẹ́kẹ̀rẹ̀ burúkú ìbọn. kí ló lọ gbọ́. ọ̀sálù ògbẹ́jọ́ tí a fún èso ọ̀dà tó lóun ò lẹ́nu agbẹ́rù lé àfisọ́sú abẹ́ àkèrè lóun ò lórúkọ ẹjọ́ àfisọ́sú abẹ́ àfẹ́dàrú lálágbẹ̀dẹ́ fẹ́ náà èmi àtẹ̀wì lọ́jọ́ wá tó gbòde tòní bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìbọn ló padà. ìwọ àbáláàrú rẹ mo sì júwo gba ìwé ìgbà rẹ kò tó pọ̀pọ̀ ìgbà ọ̀rọ̀ rẹ ọ̀tọ̀ kan àparò sẹ́gbẹ̀rẹ̀ koroko rẹ bá dún òkìtì ọ̀gá wò ọmọ ìgbẹ́yìn alágbẹ̀dẹ ọ̀ràn ni ọ̀sáká lórúkọ tá à ń pegun ẹ̀ẹ́dẹ̀yẹ lórúkọ tá à ń pi ẹ̀jẹ̀ ọ̀sápọ̀kẹ̀sápọ̀dẹ̀ lórúkọ tá à ń pi ẹ̀mí awúrò òbí kan ṣoṣo ni wọ́n ń jẹ lájùlé ọ̀run. ìrọ̀lọ́ pa ìwọ. ìwọ náà ìwọ lẹ́yìn rẹ òní ìwọ tó kù kíkọ́ wọlé onílọ́jọ́ kù rẹ bẹ́ẹ̀. èmi kan fúnra obìnrin bí iná aláṣẹ òkúta obìnrin bí iná aláṣẹ òkúta àrí ìdẹ́dọ̀rọ̀ àrí ìdẹ́dọ̀rọ̀.
ẹ ṣé mo dúpẹ́. àdúpẹ́ ẹ̀yin náà ṣe ẹkú iṣẹ́. tẹ bá ń gbọ́ pé mo kó yín jẹ. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àmísà. wọ́n ní màmá ti sọ yẹn ẹ pé màmá ẹ jẹ́ ká sọ́pọ̀tì wọn náà bá ṣe ń sọ ìwọ̀n múnú wọn àdùn ẹ jẹ́ ká náà múnú wọn dùn nọ́mbà wọn dẹ̀ nìyẹn ẹ fẹ́ pé wọ́n fún oríṣiríṣi ìgbà mc nǹkan ẹ pé màmá màá bá yín ṣe ẹ jẹ́ àtọ́jú wọn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lára nǹkan tá a wá ṣe nílùú Òṣogbo àwa a tún bá wọn dáadáa wọ́n tún tọ́jú wa náà gbogbo ìtẹ́lẹ̀ sọ pé ìyá dà ọmọ ẹni agbọ́n rẹ o wọ́n dẹ̀ fún ẹni màmá pé síbẹ̀ ní sílé màmá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní dàrú ẹ jẹ́rìí ọmọ yìí ètò àgbààgbà náà lélẹ̀ lórí amóhùnmáwòrán nígbà tí Òṣogbo láwà Òṣogbo lókè ọ̀gbọ́lá báyìí ìdílé yìí là ẹ̀rọ la tọ́ pé ètò láwálé wà lẹ́yìn bíi tí wọ́n yà tí wọ́n gé Gbénga wọn nìkan náà wà bí ọkọ̀ wa Oníṣẹ̀gẹ̀ wọn náà wà níbí a sì wá ń lo Òṣogbo à ń gbádùn Òṣogbo gidigidi báyìí àmọ́ láìpẹ́ láì jìnnà a padà sílùú ọmọ ká tó padà sílùú Èkó à ń mú nǹkan gidigidi kúrò lóṣogbo gbogbo àgbáláyé tẹlẹ gbádùn màmí ẹ ṣé o ẹ̀yin tí wá ẹ̀yin olùfẹ́ wa ó tún di ọjọ́ mi ẹ ṣé mọ́.